Africa Content TV. Àwọn tí ń bọ̀ jọ olùkí alábí ajíwá. Yóò fọ́ Ajímọ́lá Aṣòfì àná. Ṣáàbì ìdáhùn ojú dáná. Dáná lójú ní jẹ́gà. Ṣáàbì ìdáhùn ojú dáná. Sọ́lá owó ẹgbẹ́ ìjọba lójú ti jẹun o. Ó dájú sí àbúrò lójú dáná. Bọ́sẹ̀ ń dúró sọ àbáyé. Ṣé o pẹ̀lú mọ́tò ẹ̀? Ẹ̀dá fọ́ọ̀mù ọ̀dọ́. Èmi á gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ní ìwádìí. Wọ́n ta gbọ́dọ̀ lè jẹ́rìí tó gbé sáà. Ìgbà tí mo ní ti lé èrè ẹ̀yà rẹ̀. Tí o bá bèrè ẹ̀rọ bá yọ ọkọ̀ balẹ̀. Kẹ̀sà ìdáwọ́dé máa ń wọ̀ láti ẹ̀yọ. Ìgbòdì. Ó bẹ́ẹ̀. Àwọn tá a jẹ jẹ́ bẹ́ẹ̀ ni a gba ẹ̀ka àtúnyẹ alábí. Ètò ìṣẹ́jú bẹ́ẹ̀ sí méjì náà, alábí ẹ̀rẹ̀ mo fi wọ́n sílẹ̀ ẹ̀rọ bọ́ síwájú. Ṣé náà ní kí wọ́n bá lọ? Àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì làwọn tí mo jù lọ tẹ́lẹ̀ kì í mọ́ lọ́ba ṣe wá. Tó bá pẹ́ wọ́n ń lé mi láti bá mi pàṣẹ. Wọ́n ò dẹ̀ bá ní eré sẹ́gbọ̀n ìyájú rẹ̀. Ṣé náà ní kí wọ́n bá lọ? Àwọn ènìyàn kẹta làwọn tó ń bẹ níwájú mi délé láàbájá àlàzó ni mo fẹ́ bá. Tí mo lé tí mo fẹ́ bá. Jọba kù ní ẹ̀kí bá wọn bá sọ àti bá. Ṣé náà ní kí wọ́n bá lọ? Ẹja ooo, ṣáwọn mẹ́tẹ̀ẹ̀ta aṣọ òní bínú. Àwọn dájọ́ jẹ́ gbẹ́jú mọ́ lábàṣẹ́ wà. Ó jẹ́ ní ìṣẹ́jú kan sí kejì ní bọ́ra, bóyá wọn lẹ̀. Ṣé mú ìdí wọn bá yọ? Àwọn ẹni méjì làwọn tó ń lé mi bà sójú wá. Tí wọn ò bẹ̀rẹ̀ nípa láti jẹ́ ìwé ojúmọ́. Ṣé náà ní wọn bá lọ? Àwọn ẹni ìdẹ́jà làwọn tó ń bẹ ní àjú mi pàṣẹ ajímọ́. Tọ́wọ́ ìgbọ̀rí pé èmi náà rí wọ́n rí pé mo ti fẹ́ táwọn ọba lò. Ṣé náà ní wọn bá lọ? Gbogbo ìrọ̀ làwọn ìbá wí làbádà àti ṣèjì ní nǹkan bá lọ. Ọdún ọ̀làdá ọ̀làdá ètò dájú ní ó bá wọn náà wí o bá wọn náà wí o. Ọ̀làdá ètò dájú ní ọ̀dí ọ̀làdá alájọsọ bá ṣe ká ọdún mọ́tò kálẹ̀ rí àlàyé ó bá wọn náà wí o bá wọn náà wí o bá ṣe torí pé àwọn kan ń ṣẹ̀dọ̀ ìlọ́jọ́ ṣẹ̀dẹ̀ ó fi àwọn lẹ́rọ àjẹ́ òde wá kó tó tọ́rọ tẹ̀ ń yára rí. Àwọn ọmọ náà ń lé ìfẹ́ àti òye rẹ̀ ẹ̀gbọ́n mẹ́ta. Bàbá tọ́rọ eléyìí èyí tó lágbà tó wàdà. Ọlọ́run ò tí ì gba àdúrà àfún ọ. Àwọn ọmọ náà
òótọ́ ni oúnjẹ lẹ́yìn lọ́jí wọn lọ́bọ̀ sí wa wọ́n rí pé ti gbéra báyìí ó ti rí àwọn bí wọ́n ṣé lónìí bí wọ́n bá lò ó dájú pé ìlú ọmọ lábẹ́ òògùn ọ̀ṣọ́gbà o ìyá àwọn ọmọ òògùn lájà àjọjọ wa ìyá bá sí àìsàn òògùn fún àìsàn wọn. Ẹgbẹ́ ìwé ẹ̀ka àgbà àwọn ọmọ ẹgbẹ́ bá a bá ń ṣe bí wá. Bàbá rí ilé ẹ̀jẹ̀ fún ẹ̀ka àti ìgbà ọkọ. Bá a bá jí lóde ojúmọ́ lọ́wọ́ àbájá àbàjẹ́ ìbánibẹ̀ lọ́hùn bá a dájú wá. Bá a bá níbẹ̀ lọ́hùn sọ̀rọ̀. Bá a níbẹ̀ àmọ́ṣẹ́. Ẹ̀rọ padà àwọn láti kò ní ọdún lè lọ́wọ́ àbájá àgbèjì wá. Kálí sọ fún ìdára ní. Onígbà pé ojú orí aláàbẹ̀bẹ̀ òòtẹ́lẹ̀ lórí àwọn ọ̀rọ̀. Onígbà tó ní ìṣẹ̀lẹ̀ ọ̀gbọ̀n láti wọ́n rí ẹwà bá mi ìdájà. Ojú orí aláàbẹ̀bẹ̀ òòtẹ́lẹ̀ lórí àwọn ọ̀rọ̀. Onígbà tó ní ìṣẹ̀lẹ̀ bàbá ìwé eléyìí ojú bọ́lá ló tẹ̀rẹ̀ ẹni bá fẹ́ràn ẹ̀jú bọ́lá ọdún kó o gbójú lóde kó o náwó sí pé àwọn ìgbésẹ̀ eléyìí fẹ́ni tó ní ìgbésẹ̀ tèmi náà gbọ̀dọ̀ bá ti sọ bẹ́ẹ̀ òun láti já ọmọṣẹ́ òun láti gbóná mọ́kànlá àwọn ìdúró lọ́bọ̀nà ní àlàbí òun lọ gbogbo èkó yìí ṣe òní wa ẹni abájọ dábàrà mọ́kó wa lé òun láti ṣiṣẹ́ máa lè kọ́ dábàrà owó náà ẹ làdàdàdà àsìkò wa máa sùn nínú ilé owó ní ìwà pa nínú ilé máa jíbọ́ aláàbàtà bàrà sí ẹgbẹ́ àwọn ẹ̀kọ́ náà máa ọ̀kadà ara ẹ̀kọ́ ilé àgbàtà aláàbìkún nínú.